àti gòkè àgbà ká jẹ́ èèyàn láyé iṣẹ́ kékeré kọ́. Àti pilẹ̀ ọrọ̀ a máa mú ọ̀pọ̀lọpọ̀ ìnira àti wàhálà lọ́wọ́. Bá a bá tún gàkàsọ̀ làdókè téńté tán àti pẹ́ lókè ọ̀hún wàhálà gidi ni. Ẹni bá fẹ́ pẹ́ lókè kó lògbọ̀hún pẹ́, àfi kó sán ṣòkòtò rẹ̀ daindain. Bí ìnira tàbí làkàlàkà ayé bó bá fì ọ́ wò, má fi ọwọ́ tó bá ń nù ọ́ má fi pamọ́ sábẹ́ aṣọ o. Bó o bá dé ìṣòro, wàhálà àti àdójúkọ rẹ tó o dé má bí aṣọ, bó o nìṣòro ọ̀hún bó o ní ó ṣe tán bọ̀rọ̀. Ìṣòro kíṣòro tó bá ti dé ká yára kọjú rẹ̀ ni, ká kọjú rẹ̀ pẹ̀lú gbogbo agbára tó lódùmarè bá fún wa. Ìtàkùn kan kò yẹ kó fọ́ ọlọ́gbọ́n èèyàn lákèrègbè lẹ́ẹ̀mejì. Má fún ẹnikẹ́ni láàyè láti fi àkókò rẹ ṣòfò. Ẹni bá ti lọ nínú ayé rẹ yá tilẹ̀kùn mọ́nítọ̀hún ni. Bó bá wá padà wá lẹ́lẹ́ẹ̀kejì, má jẹ́ kí àjọṣepọ̀ yín má jẹ́ ó kọjá ẹnu ọ̀nà o. Má fòyà láti pàdánù ọ̀rẹ́, ojúlùmọ̀ tàbí alájọṣiṣẹ́pọ̀ rẹ. Ohun tó bá lè mú ìdùnnú wá fún ọ, ó ní kó jẹ́ kó jọba lórí ẹ̀mí rẹ o. Má wá lérò wípé ó máa rí gbà lọ́wọ́ ènìyàn nígbà gbogbo, torí ọjọ́ tí wọn ò bá ti fún ọ, ìbànújẹ́ ò ní jẹ́ kó o sinmi. Má jáyà láti dáwọ́lé ohun rere èyíkéyìí nínú ayé. Bó o bá wá ń wojú ẹnikẹ́ni pé àfi bí wọ́n ràn ọ́ lọ́wọ́ kó tó lè gbé nǹkan gidi ṣe ṣé kí n má tàn ọ́? Bí ẹni fàkókò ara ẹni ṣòfò lásán ni o. Má gbọ́kàn lẹ́nì kankan gẹ́gẹ́ bí ẹni tó lè fún ọ láyọ̀, torí bí irú ẹni bẹ́ẹ̀ bó bá já ọ kulẹ̀ tó gboko bòmíì lọ, a jẹ́ wípé ayán rẹ̀ fẹ̀yìn lélẹ̀ nù. Burakuta ó pin o. Àbí ibo ló kù tó o fẹ́ fojú sí? Má gbọ́kànlé èèyàn ò ṣeé gbójúlé o. Olódùmarè nìkan òun ló tó gbọ́kànlé tí kì í dani. Ohun tó o fẹ́ jẹ́ láyé òun ni kó o jẹ́ kó máa jẹ́ àkọ́kọ́ lórí ọkàn rẹ o. Gbìyànjú kó o ṣe bí aláàárù lóyìnbó lónìí, kó o lè ṣe bí adégbọrọ̀ lọ́jà ọba bó bá di lọ́la. Ọ̀rọ̀ àgbà tòní tún rèé. Bíọ́dún Ọláwuyì òun lorúkọ mi o. Ìmọ̀pọ̀ lódò okùn mi tó ń ṣe kúlúkùlùkúlú tó ń pariwo sọmí 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 lọ́jọ́ gbogbo. Mo ṣẹ̀ṣẹ̀ ń tọwọ́ bàpò ní o, n ò tí ì mẹ́yẹ̀. Ẹ ó máa gbọ́ mi láti ìgbà dé ìgbà. Ẹ tún máa retí mi ní kòpẹ́kòpẹ́. Ire o.